yá o olóko àdá ọ̀rọ̀ tòní àkórí rẹ̀ náà ní olóko àdá kẹ́hìn pè bá ní tààràtà ọ̀nìkan gbàdámú ní kò jẹ́ pé àdá ni ó ti kú. yémi dẹ̀ ṣàkàwé rẹ̀ bí èyí wí kí ọ̀yàn méjì wọ́n fẹ́ ṣánko. ẹ̀hán ni méjèèjì ní máa dámú ní ọ̀nìkan àdá tẹ̀rẹ̀ ọ́ ti pọn ọpọn wọn ti lọ dáadáa kò mú kó jẹ́ pé bí abẹ́fẹ́lẹ́ ni ẹlẹ́run rẹ̀ ṣe rí. ọ̀nìkejì jákùn gbọ́n tẹ̀rẹ̀ rè láti bí ọdún mẹ́ta hàn mú fáìlì hàn mú kanran àdá ni hàn mọ kóta kàn mí pọ̀n dá hàn mú pọn. àwọn méjì jákùn gbàdámú ní ọ̀ṣẹ́ yá o òṣẹ́ bẹ̀rẹ̀. àwọn méjèèjì á ṣiṣẹ́ lọ ẹ́ tọ̀ ṣùgbọ́n ọ̀kan á gé kojú èkejì nínú àdá kẹlọ́rùn. ó ní Yorùbá náà mi wí ògbẹ̀yìn láàtó yé olóko àdá. mo gbàdúrà ikú ọ pé àdá kẹlọ́rẹ kọ́ mi jagun ayé rẹ èṣòkò àdá ọlọ́run àjọ agbóko àdámú ní kọ́bádẹ́ lọ́rẹ̀ náà ló ní bá lẹ́yìn ọ̀rọ̀ yànjú yàrónúpọ̀ àdá kò ṣe àtúnṣe gbádà rẹ ní gbé lọ sọ́sẹ̀ àgbélébú kọ́ ọlọ́run bọ́ pọ́n ìgbé ayé rẹ kí mú ṣámúṣámú kí a wu ẹwà àtògo ọlọ́run kí inú ọlọ́run kí a dùn á sí ọ kí oṣẹ́ rẹ kí máa jẹ́ àṣedànù. torí pé ọ̀nìkan bá mú òkú àdá ṣiṣẹ́ bí atan ni kẹ̀ tanra rẹ̀ ní o. bí ọ̀nìkan jẹ́ pé é gbé ìgbé ayé òfegè tí wọ́n pẹ́ ọ̀nìkan gbókò òkú àdá mú nìní àti àmọ́lẹ̀ káàdá ní ti ba koríko àbí ìrárí hàn ní bẹ́ẹ̀ lè yàtú bọ́n lọ́rẹ̀ kó jẹ́ pé a ṣèyí asọ́ra rẹ̀ òun gan mọ̀ wí òun ti tírà òun sínú ọlọ́run mọ̀ dó tírà rẹ̀ sínú. ọ̀pọ̀lọpọ̀ ló gbé ògbé ayé olóko àdá lónìí o ògbé ayé òfegè ògbé ayé kò jẹ́ pé gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ni ṣùgbọ́n àyàkùn ṣe raran rètérètérèté kó bá rí han lórí ìwé ìròyìn àbí kó rí han lórí ẹ̀rọ ayélujára wàá wí ọ ní gidi náà wàá rò pé ògbé ayé rẹ wí ọ jinlẹ̀ wí a mọ̀ wí olóko àdá náà kò jẹ́ pé ataniran èlé tanra rẹ̀. àmúrara hàn bíi àmúrara peun kàn jẹ́ kí ráyé yóò agbóríyìn akàn láwùjọ ọyọ wọṣọ lílá ṣùgbọ́n olùgbàmúrìn aṣọ lílá ẹ̀ṣọ́ ni lílá ọ̀pọ̀ ọgbà gan yẹn rákọjọ́ ni lílá gan nínú ìrẹ̀lẹ̀ ran wọ́n fẹ́ yọ̀ mọ̀ bóyá ìran ni awakọ̀ àbí ọ̀nìkan lọkọ̀. kó a rí rètérèté bí ọ̀nìkan lẹ́kọ̀ọ́ méjì lápò kó a yangàn kó a ru gàgà láwùjọ nígbà kan jẹ́ pé ẹ̀sìn kọ̀ọ̀kan nínú àṣùwọ̀n yóò rẹ̀. kó ya aṣọ aláṣọ kó ya aṣọ rò kí n ráyè èdè àrò yìí pé wọlé ní kéterú wọn ni onímọ̀ràjọ òwà olóko àdá kó a rí bí ọ̀gá níbi kan jẹ́ pé wọ́gún fọ́n gan lọ́ni kàn ń pè rán ló ṣẹ́ òtàn jẹ́ ọ̀ra ọ́ni àṣèyìnwá àṣẹ̀ǹbọ̀ ṣé àṣírí àpadà tú kó bọ́bùnrin ọlọ́bùnrin pàdé kẹ́ẹ̀bá yọ̀ gbà tẹ̀rẹ̀ kó a kà á lé méjì kó a kà á lé mẹ́ta mẹ́rin bá a làbà rẹ ti tó bẹ́ẹ̀ lábúlé nì wọ́n fẹ́ ṣàbà rẹ léṣọ́ ni kì í ráyè kàn mọ̀. kó a ṣòlérí n kò yóò ṣe wí kàn wọ́ bá wí n bá lọ àṣe olóko àdá lọ ẹ̀ à ọ̀ní bá a dáṣọ kọ̀ nìyàn ọ̀tọ̀run rẹ̀ ní àkọ́kọ́ o wọn kò ń ṣèlérí mẹ́sàn-án mẹ́wàá
ọ̀rẹ́ wà á ran ni lọ ibi sọ̀báyé òun gan dé kó gbé ìgbé ayé rẹ kó akọ́ ilé rẹ sórí yanrìn kọ́ọ̀dẹ̀ á retí pé kó bá ti ṣe bá pé wàjà kó pàdé ẹ̀dán lẹ́jọ́ kan gẹ́gẹ́ á kàn ṣe dáadáa nínú ayé rẹ òpìlẹ̀ burúkú òun ló mú lélẹ̀. Àrèsápá láti pọ́n àdá rẹ lùgbà kó ṣẹ̀ ní èdè bẹ̀rẹ̀ ọ mọ́ra jọ òkùnà láti ṣe gbígbìn lùgbà kí òjò bá rọ̀ ronúpìwàdà lónìí kó ṣe àtúnṣe ayé rẹ kẹ́ máa dùgbẹ̀yìngbẹ̀yìn kọ́ ẹ̀ àpòkà lẹ́run kó òwe Yorùbá ni kẹ́ máa ṣẹ mọ́ ọ lórí wí ògbẹ̀yìn ní ti ayé olóko àdá kó bá lọ sínú ìwé òfihàn orí 3 ẹsẹ̀ 17 ibẹ̀ gan-an ló darí oríkì yan olóko àdá ihun lọ́rọ̀ èdè sunkún nílò ìketekete kò ń wá láyé ló tẹ ní ṣùgbọ́n kó bá wo ẹsẹ̀ kan tẹ̀lé bẹ́ẹ̀lì pé ṣùgbọ́n ó tòṣì ó burú ó jẹ́ aláàrẹ̀lé ẹ̀yẹ kọ́ dé adọ́run mọ̀ títọ̀ wíìlì jésù nínú ayé rẹ ọ̀dẹ̀ gan páíká wí ọmọ ọlọ́run lọ ẹ̀yà bẹ́ẹ̀lì pé àyàfi kan bá tú ọ̀nìyàn bí ẹ̀sán ni ká yóò yí ọ̀nà ìjọba ọlọ́run mọ́jọ ọ̀rọ̀ rẹ̀ dàbí ọ̀rọ̀ olóko àdá o torí ìgbẹ̀yìngbẹ̀yìn àpadà kábàámọ̀ àpọ̀kálẹ́rùn ọjọ́ lórúkọ mi ọmọ àbálábí tán ọ̀nìkan gbàlà kárí fi dé sílé ìjọba ọlọ́run.